Hello, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kálẹ́ according to the time tí mo bá dé bá yín. Èmi ọmọ yín olólùfẹ́ yín Lady K ìfẹ́ olúwa show. Èmi ni mo tún dé eléyìí lẹ́tìkẹ́. Ọmọ Ìbàdàn méjì bá yín lálejò. Omiyale versus Lady K. Fans Ìbà Gani Adams. Inú mi àwọn ọdún tí bá ti rọ́mọ Ìbàdàn. Àga ti bá àwọn tó ti ẹ̀gbélé tọrọ dá lẹ́nu wọn ṣákáṣáká. Yàtọ̀ sí èmi ọmọ Ìbàdàn tí mo ti gbé lẹ́kọ̀ọ́. Ọbí sẹ́kọ̀ọ́ mo dàgbà sẹ́kọ̀ọ́ mo lọ́kọ lẹ́kọ̀ọ́ mo bímọ lẹ́kọ̀ọ́ gbogbo ìgbésí ayé mi Èkó mo ti lù kò jẹ́ kọ́rọ̀ dá lẹ́nu mi. Ẹ má jẹ́ ká fa ọ̀rọ̀ jìnnà ẹ má jẹ́ ká fàágùn. Ẹ̀yin èèyàn Démọ́lá ti finish Ìbà Gani Adams o. Démọ́lá ó finish Ìbà Gani Adams àwọn àṣírí tí ẹ gbọ́ rí ẹ máa gbọ́ látẹnu Omiyale. Ẹ bá mi share ẹ̀yin tẹ́ bá wò mí for the first time ẹ subscribe. Iye wà lẹ́ni ò sí nǹkan tẹ́ bá ń gbọ́ àṣọpọ̀ tó yìí aṣọ náà èbó àní àṣọpọ̀ tó yìí aṣọ náà èbó ẹ gbọ́ wìnrìnwìnrìn ọ̀rọ̀ lẹ́nu Démọ́lá nípa Ìbà Gani Adams ẹ bá ń ṣí ẹ Démọ́lá ti finish Ìbà eléyìí pọ̀ jù o tẹ́ bá gbọ́ ó lẹ́tìkẹ́ ó pọ̀ yẹ́yẹ́yẹ́yẹ́ ọmọ Ìbàdàn kí ni sóò rẹ sóòsùọ ní kí lẹ jẹ lánàá ẹran síkì ní kí lẹ fi jókòó kúkú ìsíà ni ẹ̀yin yẹ̀yin bàbá wàláì tàlà tẹ́ bá gbọ́ prógráàmù yìí ẹ ṣàjọ ẹ bá ń wá omi tútù sẹ́gbẹ̀ẹ́ ẹni tó bá ń jẹ ata lọ́wọ́ kó má wo prógráàmù tá à ń ṣe yìí o ọkẹ́ jẹun ata yín tán kẹjẹ kó tó bíi 10 minutes or 20 minutes kẹ ẹ̀ṣẹ̀ wá wo prógráàmù yìí tó bá yẹ pé ẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ oúnjẹ ni ẹ̀ṣẹ̀ kọ́kọ́ pa oúnjẹ yẹn tì ẹ kọ́ ra wá kọ́fì àbí bisikí àti olówó fa kọ̀ǹga tí olókùn ní jẹ́ báwọn kẹ ọ̀ra gbèsè ẹ̀gbẹ́ kẹ mọ́ fi gẹ̀rẹ́ẹ̀sì kẹ mọ́ gbádùn ètò eléyìí ó lẹ́tìkẹ́ ẹ jájọ débẹ̀ ọmọ Ìbàdàn lé Olúyọ̀lé ó yá gbórí wọlé Démọ́lá mi ọ̀wọ́n. Jẹ́ mo kí gbogbo ọmọ Yorùbá níbikíbi tí ẹ bá ti lórí ọ̀fẹ́ láti máa gbọ́ mi àbí láti máa wò mí kétékété èmi ọmọ yín náà ni Adémọ́lá ọmọ Omiyale èmi lọ́mọ Ìbàdàn lé Olúyọ̀lé ìlú Ògúnmọ́lá olódògbò kẹrin lójú ogun pọ̀pọ̀ Sòkòtò kẹ̀mbẹ̀rẹ̀ bí ìjà èmi lọ́mọ gbọ́ kẹ́kẹ́ ogun mọ́sá ọmọ agbọ́yàyà mọ́yà asọ̀rọ̀ lójú ọlọ́rọ̀ bá gbọ́ kíní pọ̀rí bá lọ́rọ̀ ó ṣe. Kò sí tí ó ṣe. Ṣáájú gbogbo kí Olúwa kó kún gbogbo wa. Lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ tó ń fì í ẹ̀pà àgbò tó ń fì í Ọlọ́mọba Olódùmarè kò ní jí ó já o. Mo kí gbogbo ẹlẹ́sìn Mùsùlùmí pé a kú ọdún. Ako Ramadan, ako tẹnu, ẹ̀mí wa ò ṣìkà ẹ̀. Mo ṣe kí àwa Kìrìsìtẹ́nì náà wípé ako ti àwẹ̀ lẹ́ǹtì náà tó wà lóde lágbára lọ́wọ́ Ọlọ́run. Ẹ̀mí gbogbo wa ní ọjọ́ gbàjá. Mo wá kẹ̀yìn ẹlẹ́sìn kan àbáláyé ẹ̀sìn tá àbáláyé náà. Mo kì í pé ìwé a máa jẹ ipò a máa jẹ o. Àlùbáríkà àwọn tó Olódùmarè tó kólé ayé lé lọ́wọ́. Àwọn nǹkan tó mú mi wá ta lónìí ọ̀pọ̀. Ó fi kábíyèsí ọ̀ní òrìṣà lólè odò àjẹgbẹ̀rẹ̀ bí àdé àpò aláṣọ àlàfófó ọ̀jájá fìdí ọ̀tẹ̀ jẹlẹ̀. Mo fi kí gbogbo ládéládé lóyè pátápátá ilẹ̀ Káàárọ̀ Oòjíire. Mo wá kí gbogbo ọmọ Ìbàdàn pátápátá lóko lẹ́yìn òde wípé a máa kú lédè ìpapòdà ìwàjà kábíyèsí ọba Dr. Mahood Ìṣọ̀lá Ọlálékan Balógun CFR Olúbàdànlẹ̀ Ìbàdàn bá wàjà níbi ọjọ́ bíi méjì sẹ́yìn lágbára lọ́wọ́ Ọlọ́run àní mọ ikú bàbá àní mọ ṣàìdá mo sì kí ọba tuntun bàbá wa ọba Owólabí Ọlákùlẹ́yìn Olúbàdàn tuntun lágbára lọ́wọ́ Ọlọ́run tá a mọ̀ gbadélé lórí ní kò pẹ́ mo kí yín o ìgbà yín á tù wá lára nílẹ̀ Ìbàdàn. Mo kí gbogbo gómìnà ilẹ̀ Yorùbá mo kó lóye Sunday Adisa ọmọ Adéyẹmọ àkọ́kọ́ gàgàrà tó gorí àpáta lórí ilé jẹ́jẹ́ ojú tó lé ojú tó ko. Olówó orí ọkọ tó yàn sí ọkọ Adérọ́pò. Mo kí yín wípé ẹ kú fọmọnìyàn ṣe. Ọ̀rọ̀ mi dorí òdorí. Ó dorí Ààrẹ Ọ̀nà Kakanfò. Mi ò gbọ́. Máa ń pè láàrin Ọ̀nà Kakanfò fún ìdí kan àbí kejì.
torí pé àgbàlagbà Ààrẹ Ọ̀nà Kakanfò ti sọ̀yàngamádì ó sì di dandan kan daláwàdà díẹ̀. Ààrẹ Ọ̀nà Kakanfò Abdulganiyu Adams ọmọ Tápà ó wọ̀ ọ̀run sọ̀sọ̀sọ̀ bí ẹni tí ò ní kú mọ́. Ó sọlé ayé dà wá lọ. Ó jẹyè kóyè. Ó wá ń pàtàn kìtàn. Gani Adams tèé ṣèràn Yorùbá. Gẹ́gẹ́ bí bàbá mi ẹ̀gbọ́n mi ọ̀nkù mi ṣe sọ. Ààrẹ òpìtàn lẹ̀ Ìbàdàn bàbá yìí kan ṣàdédé pìtàn. Ìtàn tó bá pa kọ̀ǹfàmù ni ọ̀rọ̀ tó bá sọ kò lẹ́jà bákan ló ẹ lọ rèé yẹ̀ wò. Àwọn ń parọ́ ń dùn wá. Ẹ lọ yẹ̀ wò náà. Gani ò fi bì kankan tọ́mọ̀ràn Yorùbá. Ó fi bì kankan jẹ́ Yorùbá bá wọ́n tàn ọ́ ní Gani Adams. Wọ́n tàn ẹni náà. Ó mọ̀ pé bàbá mi ikú bàbá yèyé Aláàfin Ọ̀yọ́ ọmọ kútíkù ò gbọ́dọ̀ pa ọmọ àrùn dánú ò gbọ́dọ̀ ṣe ọmọ àdábàlẹ̀ ọmọ àfòmọ́ òde ikú ti pa bàbá wà lájà ẹná wọ́n máa wò ẹ̀yìn wọn nísìnyí wọ́n máa wò bí ìwọ Gani Adams bó o ṣe ń fi ipò tán fún ọ bó o ṣe fi ń da ilẹ̀ Yorùbá láàmú. Nǹkan kan tí Gani wá kọ̀ tí ọmọ ní wípé kò sẹ́ni jóyè Ààrẹ Ọ̀nà Kakanfò tó gbèrú tí kú lé. Ikú ẹ̀sìn l'Ààrẹ Ọ̀nà Kakanfò máa ń kú bọ́ọ̀ bá mọ̀ tàn jẹ́ kán ṣìwé ìtàn fún ẹ. Àbọ̀dọ̀ pé bó ṣe ń gbọ́pá òṣì ọ̀pá ẹlẹ́sìn rìn tó ń gbé tó ń fi jẹlẹ̀ kí ilẹ̀ sí òdògé bẹ́ẹ̀ ni wọ́n mọ rí lọ títí láéláé ni. Wọn ò bá jẹ́ wọn ó ṣìwé ìtàn fún ọ. Olórí ẹ̀ṣọ́ Aláàfin l'Ààrẹ Ọ̀nà Kakanfò kì í ṣe olórí jagunjagun ilẹ̀ Yorùbá. Olórí ẹ̀ṣọ́ Aláàfin l'Ààrẹ Ọ̀nà Kakanfò. Torí wípé tentacles Aláàfin ó spread káàkiri gbogbo ilẹ̀ Yorùbá ńgbà náà so àwọn ẹ̀ṣọ́ t'Aláàfin fi káàkiri gbogbo ìlú níletò Ààrẹ Ọ̀nà Kakanfò lólórí wọn èèso lórí jagunjagun Gani Adams lọ́ọ̀rẹ́ kàwé ìtàn nígbà tí èyí ti ẹ ṣe Yorùbá bó ló ṣe ní máa dorí ìtàn kodò ìwọ nìkan náà lọ́fẹ́ jẹ́ Báṣọ̀run tó ń pe ìyàwó rẹ ní Ayínbá. Pọ́mọ ọ̀bá tiẹ̀ wá mọ̀ tàn ṣèbí yọ̀gbà àrọ́bá sì rẹ̀ wọ́n ní bàbá àtàn èwo wá lè wọ́n bá ń bẹ̀ Gani Adams. Ibi mò ń lọ láàárọ̀ ikọ̀ yẹn ó sunwọ̀n Gani Adams ó ti ń kún láti bí ọjọ́ bíi mélòó kan tí mo kàn ń wò pé wẹ́ ẹ jẹ́ àfilẹ̀ ọba ọmọdé lọ́nà ọba gbà lọ́nà ó ní ó fún ọlọ́gbọ́n ọmọ bọ́yá gbàlagbà yìí bọ́ yóò jókòó má láǹgbá dàgbà ni. Mo ti rí wípé àgbà Gani Adams kò fi bẹ́ẹ̀ kún tó ibi tá a gbé wọn sí wọ́n bì lóò ibi àwa la gbé wọn sókè ibi tá a gangan wà gangan ilẹ̀ pẹ̀pẹ̀ báyìí náà wà. Tẹ́ ẹ bá sì wo àwọn bàbá wa wọ́n ní kí ọmọ kékeré mi àwà ọgbọ́n tí ń bẹ lórí ẹ̀ àjò tàgbàlagbà lọ. Àgbàlagbà mi ò sì wà ọgbọ́n tí ọmọ bẹ lórí rẹ̀ yóò máa ṣe déédéé tọmọ ọdún 2 ọmọ ọdún 3 ni tí ò ní lọ́pọlọ kankan. Sorogún òwò lẹ́ ń bó lóyè Sunday Igboho ṣe ni. Ìbà Gani Adams ní máa béèrè àwọn ìbéèrè kan lọ́wọ́ yín lónìí tí ó bá sì wù mí kẹ́ ẹ dáhùn. Ìwọ lọ́lọ́yọ́ lọ́tọ̀yọ́ bọ̀ Gani Adams ìmọ̀bí tó ti rí gè tó fi kókọ rẹ torí ṣèràn Yorùbá. Ìgbà tí gbogbo àwa ọmọ Yorùbá ń pòǹgbẹ fún òmìnira tólóyè Sunday Igboho pẹ̀lú gbogbo ọlá tọ́lọ́ ń fún gbogbo òkìkí tọ́lọ́ ń fún gbogbo iyì tọ́lọ́ ń fún tó gbé e lẹ̀ tí wọ́n ń jà fún ìran Yorùbá Gani ń bó ló wà. Mo máa ń rí kọ́mẹ́ǹtì ní so Àjàsà tẹ́ bá gbogbo ọ̀rọ̀ agitation ò sẹ̀yìn àwa torí copyright ni. Àádẹ́ sọ torá àrí ẹ̀ ń gbà yẹn Gani níjọ́ tí kábíyèsí rí Ọlọ́run nínú àpọ́nlé tó lóye Sunday Igboho ṣá fún ẹ
ní ọjọ́ tí olóyè Sunday Igboho Oòṣà fẹ́ wá kí ọ láàfin rẹ mi tó fi ṣàfin lẹ́kọ̀ọ́. Ìjọba náà mà níjú àkọ́kọ́ tí DSS àtàwọn sójà tí ẹ kọ́kọ́ fẹ́ gbé olóyè Sunday Igboho ní gété tá a kọjá Gúrú Màrájì nìbàdàn. Àbó ti gbàgbé ọjọ́ gàtẹ́ kò jọ gàtẹ́ ọ̀fẹsẹ̀ méjèèjì èètì jọra wọn. Kẹwàá máa wo incident yẹn pẹ̀lú gbogbo kótókòtó tí Gani Adams ti ń wí lọ́wọ́lọ́wọ́ báyìí. Ìwọ ló ń bọ̀ wá kí lọ́jọ́ yẹn. Tó fi di pé àwọn DSS àtàwọn sójà ṣàdédé cross mọ́tò mọ́lẹ̀ ní tógèètì ńbàdàn ní ìkọjá Gúrú. Gani Adams sọ rántí ọ̀rọ̀ tó sọ ní ọjọ́ tá a dé ilé rẹ̀ lọ́jọ́ náà lọ́hùn. Ó ní Sunday ọlọ́kùnrin ni ọ́ ó lé mi ò lè ṣe ń tó ṣe. Ọlọ́jẹ́wọ́ ọmọ ọkọ Yorùbá abúrú ti gbàgbé ìgbà tí wọ́n fẹ́ máa ṣe bí ẹni pé wọ́n náà lóògùn gbà kanjọ́ kínní àná wọ́n mà kó mọ́ mu gàrí sí ọlọ́ọ̀nì wọ́n mà níye ìgbà tó sùn lọ́gbẹ́ wọn. Gani Adams wọ́n ní orò mọ́ sọ̀kò ó lè yí tí mo mú dání nǹkan ẹnikẹ́ni tó bá ti wá bọ́ta tó sọ̀rọ̀ ń pa rẹ̀ àwọn ìyá òṣì kan àwọn ìyá rándanràndá wọ́n wà á bọ́ta wọ́n bẹ̀rẹ̀ sí ní pọ̀fọ̀ wọ́n máa pègèdè wọ́n máa pàyájọ́ lórí àwọn ẹni bẹ́ẹ̀ láì ní dàn kankan ẹ ti ṣí èrè abẹ́ ẹ ti gbàgbé ni ẹ mà ṣe bẹ́ẹ̀ lórí Yèyé Dára nígbà Yèyé Dára sọ̀rọ̀ nípa Ààrẹ Ọ̀nà Kakanfò Ààrẹ Ọ̀nà Kakanfò Gani Adams bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ nìyẹn tẹ́ ń lọ dí Ògún tẹ́ ń lọ dí gbogbo ẹ̀ ọjọ́ méje lẹ fún kíní kan lẹ fún ọ̀tá rẹ̀ ó kú ni ẹ dákun dáadáa yín ọ̀mọ̀ dàn kankan lẹ́yìn ọjọ́ méje. Àwí kóńkó náà bákan náà ẹ mà ṣe bẹ́ẹ̀ náà nígbà tí yòó náà ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Gani Adams. Ẹgbẹ́ mi ń kọ́ Lájí Abbas ẹ mà ṣe bẹ́ẹ̀ fún ẹ náà ní kòpẹ́kòpẹ́ yìí tẹ́ ẹ bẹ̀rẹ̀ sí tẹ́ ẹ mú gbálẹ̀ tẹ́ ẹ ń sanwó àti ti yín ti ta àṣẹ lóògùn àṣẹ́fùkẹ̀fùkẹ̀ ní ọ̀gá ní àtàwọn wèrè tó kójọ gbogbo àwọn ẹranko tó kójọ ẹ wá kóra yín ẹ wà máa ṣe bálabàla ìbá tí máa sọ̀rọ̀ àmọ́ bónírèfé bá kọ̀ tí ò fi gbá mọ́ ẹ gbọ́ èyí tó ti fílẹ̀ ò ní parun láéláé. Olóyè Sunday Igboho Oòṣà bá wá sọ lónìí kò ń jáwọ́ nú ọ̀rọ̀ ìran Yorùbá Gani 100 ọdún sísìn ò lè lé rẹ́kọ̀dù olóyè Sunday Igboho Oòṣà bá. I'm telling you this. Rẹ́kọ̀dù tí olóyè Sunday Igboho Oòṣà ti nílẹ̀ Gani ó fọlọ́n tó ní ẹ̀mí mi búra ò lè lé bá. Torí pé kíni ìgbà tí ojú tó ń pẹ́ igún ìran Yorùbá àwòdì olóyè Sunday Igboho ti bá wọn rà á. Ìgbà táwọn ajínigbé tí ń sọ ilẹ̀ Yorùbá tó ń sọ di ibùgbé ìlólóyè Sunday Igboho ló ti jáde. Àkọ́kọ́ ìrìn àjò olóyè Sunday Igboho lórí àti fi òpin sí ìwà ajínigbé ìwà rándanrànda yìí àfipá bá ní sùn à ń ṣe gbá kan lọ́tọ̀dọ̀ àwọn darandaran tó sọ̀rọ̀ àwọn di darandaran Fúlàní ó wáyé láti Kìṣí. Gani wọ́n rí ọ́nlẹ́ǹgbà náà gẹ́gẹ́ bí Ààrẹ Ọ̀nà Kakanfò ká tó polóyè Sunday Igboho gbé wá síwájú ogun. Olóyè Sunday Igboho Oòṣà òun ló síwájú àwọn sójà civil defence lọ sí inú igbó Kìṣí Federal Government Forest Reserve tó so ìpínlẹ̀ Ọ̀yọ́ àti Kwara pọ̀. Gani ọmọ ń bẹ ọmọ kú ọmọ run tàbí lólóyè Sunday Igboho Oòṣà ìwọ ni ó síwájú àmọ́ lọ àmọ́ bọ̀ àmọ́ pọ̀ ọmọ jẹ́. Gani ìgbà tí Sẹ́ríkì Ìgàngán àtàwọn ọkọ rẹ̀ tí wọ́n ń da ìlú Ìgàngán láàmú olóyè Sunday Adéṣà ọmọ Adéyẹmọ wọ́n gbéra wọn lọ
wọ́n ṣe bí ọmọ ọkọ. Wọ́n fún Sẹ́ríkì ní ìkìlọ̀, wọ́n fún ní ọjọ́ méje gbáko pé wọ́n fún ọ ní ọjọ́ méje kó o fi ilẹ̀ bàbá mi lẹ̀. Gani ọmọ ń bẹ láyé, bọ́ọ̀ bá gbàgbé bọ́ọ̀ bá rántí bàbá wa ikú bàbá yèyé Aláàfin Ọ̀yọ́ sì wà láyé. Sẹ́ríkì Ìgàgà sọ fún olóyè Sunday Ìgbòho ńjọ́ náà wípé bàbá wa Aláàfin Ọ̀yọ́ ló fòun jẹ Sẹ́ríkì Fúlàní gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́. Olóyè Sunday Ìgbòho sọ pé wá pe bàbá mi pé èmi Sunday Ìgbòho ni mo wá, mo sì fún ọ lọ́jọ́ méje. Gbogbo yín náà lẹ́mọ̀ ń pariwo gbọ́ ọjọ́ keje fẹ́ pé Sunday má lọ kíní kan lórí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. Ìgbòho mà lọ. Ìgbòho ṣe kí ni ó mà lọ. Sẹ́ríkì Ìgàgà mà fi ìlú Ìgàgà lẹ̀. Arámọ̀ tuntun nílé tẹlẹ́mù nílùú Ìgàgà. Ó ti gbàgbé pé ìtí táyé bá ṣe tó mú jẹbi Kẹ́hìndé bá dánwò ó lè tẹ́ sí. Àwọn ọmọ rẹ fẹ́ lọ rèé mú bàbá kan sí igbó ọ̀rà ní àbígbó tí wọ́n lọ. Tí a lọ rèé mú bàbá kan àpòdìgbàgbé ó kọ bàbá tán lò lọ lórí àwọn Fúlàní tí wọ́n ń jiyàn gbé. Ó ti gbàgbé pé wọ́n pẹ́ lẹ́wọ̀n. Gbọ́ ẹ pọ́tọ̀ lẹ́ni àfihàn. Ọ̀tọ̀ lẹ́ni tí ń jẹ́ fúnra ara ẹ̀. Ẹni àfihàn yàtọ̀ sẹ́ni tí ń jẹ ní Ọlọ́run yàtọ̀ sẹ́ni tí ń fọ̀ọ̀sì ara ẹ̀ láti máa jẹ. Bọ́ọ̀ bá gbàgbé ọmọ yìí mà pẹ́ lágodi. Pẹ̀lú ẹ̀bẹ̀ olóyè Sunday Ìgbòho àtàwọn kan náà wọ́n mà fi padà fìhánlẹ̀ láàrin bí oṣù bíi mélòó kan. Gani Adams ọmọ rí nǹkan kan ṣe sí Ààrẹ Ọ̀nà Kakanfò. Jẹ́ wọ́n á lọ sọ́rọ̀ bí mò ń lọ. Má jẹ́ tí ì lọ bẹ̀. Ìgbà tá a lọ sí ìlú Ìgùá nígbà tí ìjínigbé tó wọ́pọ̀ ní ìpínlẹ̀ Ògùn tá à jẹ́ kí ìpínlẹ̀ Ògùn ó nísinmi. Ààrẹ Ọ̀nà Kakanfò Gómìnà Abíọ́dún Dàpọ̀ Abíọ́dún mọ̀mọ́ gbà náà gẹ́gẹ́ bí Ààrẹ Ọ̀nà Kakanfò kọ́ mọ̀ ránṣẹ́ pé ọ́ olóyè Sunday Ìgbòho ṣàmọ̀lá mọ̀ ránṣẹ́ pé tá a lọ sí ìlú Ìgùá. Níbo lọ wà Gani? Ìgè Àdàmú níbo wà? Gbogbo tó máa ń ṣe náà ní ká bá orí social media ọ̀pá ẹlẹ́sìn rìn tán gbé fún ọ kọ́ ọmọ jàmọ́lẹ̀ kíkọ́ ọmọ pera rẹ láàrin Ọ̀nà Kakanfò. Bọ́ọ̀ bá béèrè ìtàn bọ́ọ̀ bá mọ̀ tàn pé àwọn òpìtàn àwọn ọ̀mọ̀tàn pé wọ́n ṣàgbẹ́ kó béèrè ìtàn lọ́wọ́ wọn. Ìgbà tí Moshood Káṣímáwo Abíọ́lá tí a fún ní Ààrẹ Ọ̀nà Kakanfò lẹ̀ Yorùbá tí Ìbàdàn fún ní Báṣọ̀run Ìbàdàn. Báṣọ̀run lẹ̀ Ìbàdàn ní màá ń lò toró mọ̀ pé oyè Ààrẹ Ọ̀nà Kakanfò oyè tí í mú ní sórí ibú ni. Oyè tí í gbé ní kọlù kó ná ní Gani. Wá dárúkọ Ààrẹ Ọ̀nà Kakanfò lẹ̀ Yorùbá tó kú bí aṣọ rẹ̀ wà. Dákọ̀ rẹ̀ fún mi ọjẹ́ mọ́. Gbogbo ntọ́ ọmọ náà ní ìtàn òfegè. Ìwọ tó jẹ́ wípé kápẹ́ńtà akankóló lásán ni ọ́. Kóló lọ́ máa ń kàn. Àwọn Sunday arọ. Gbogbo wọn tí ẹ gbé ọ tó jẹ́ pé àná máa ń fà ọ́ ń tẹ̀tẹ̀ káàkiri títí tó fi bí sú wọn ń kọ́ Gani. Ṣèbẹ́yìn bàbá wa Frederick Fáṣọ̀hún ló ti dálẹ̀ bàbá tí wọn náà fi dá OPC tiẹ̀ lẹ̀. Tó o bá gbàgbé ara ìwà abú tó ń wù àwọn Saddam, ara ìwà òfò tó ń wù ló jẹ́ ká Saddam náà lọ rèé dá ní OPC tiwọn. Nígbà tán rí ọ gẹ́gẹ́ bí ọ̀dàlẹ̀ ọkà gbé Oòduà People's Congress ògbé lérí ni èyí sọmọ Yorùbá ó sì mọ bí bàtà ti gbé ń tàràn Yorùbá lẹ́sẹ̀. Gani Adams Àdàmú ò ní ìfẹ́ ìran Yorùbá lọ́kàn rárá. Èmi gbà pé lóòótọ́ Gàìmá lolóyè Sunday Ìgbòho gẹ́gẹ́ bó ṣe sọ.
àmọ́ gaiman tó bá wúlò fúnra rẹ̀ ọmọ bẹ́tà ẹni tí èyí ṣe gaiman tí ń tààràn rẹ̀ lọ. ìbò dáàdi lọ Gani ọ̀tá ìran rẹ̀ fún ìbò with evidence. bọ̀ kí n tó lọ bẹ̀ voice note rẹ̀ mọ̀ ọmọjọ́ ṣé wọn ọmọdún tó ṣé wọn ò sì fẹ́ mọ̀ àmọ́ ìmọ̀ fún ọ lésì ń bẹ̀ ìmọ̀ fi voice note yẹn fún ọ lésì voice note yẹn màá máa fi fún ẹ lésì bó ọmọ wa èmi lọ́mọ Ìbàdàn ní Olúyọ̀lé ìṣẹ̀ṣẹ̀ mọ́ àtáàkì ẹ̀ èmi èyí sì àtáàkì èèyàn lórí irọ́ màá àtáàkì ẹ lórí àwọn nǹkan tí mo rí pé ó ṣe tó kù díẹ̀ káàtó ni. pé wọ́n ti wọnú APC àti talks pẹ̀lú iṣẹ́ burúkú náà ṣe. I will send you a letter. Táwọn bí kò yí kan sí Tinubu pé kí ni Tinubu wọ ìpamọ́ rẹ̀? Ó gbọ́ àwọn ní bákìn káwọn lọ eliminate wọ́n dẹ̀ sign letter yẹn. Wọ́n kọ sí ilé ẹ̀ ní bọ́dí náà. Ó dẹ̀ receive it. Àwọn tó wá ń ṣiṣẹ́ ń bẹ̀ náà wá lọ pé irú lẹ́tà burúkú rèé. Àwọn náà sneak photocopy wà bá rẹ̀. Lẹ́tà yẹn dẹ̀ rí. Àwa mo wá jù sí media. Tinubu kò reply. Ó tẹ̀wọ́ òun kò tẹ̀wọ́ òun kò reply dì mí. So àwọn yẹn ló yí òkùnkùn ká wọ́n yí ká. And mo dẹ̀ tí wọ́n rí pé àwọn yẹn ló wá ń kó mọ́ra. The friend of my the enemy of the friend of my enemy is my enemy. Kò dẹ̀ ní abẹ́jà jàǹgbára. Àwọn eléyìí dẹ̀ rí wọn ẹ̀ bá sọ̀rọ̀ jàǹgbára láti túbọ̀ àfikún máa bú mi. Nínú wọn ló ṣe interview tó ní ọmọ tápà ní mí pé mi ìmọ̀lé nígbà tá a jọ ń lọlé tó ní òun sí ẹ̀sùn nínú wọn ni òun ló fọ́ fún ẹ̀ lẹ́tà yẹn. bẹ́ẹ̀ ni mo wà kéèsì ẹ̀ wọ́n ní kí n bá sọ̀rọ̀ mi ò bá sọ̀rọ̀ mo ní lọ́lọ́pàá ó fẹ́ dà nǹkan rú ni. òun gbọ́dọ̀ ló sign lẹ́tà yẹn Razak Arógundádé. now Gani ń kó bọ́wọ́bọ́wọ́ síra ẹ̀ lẹ́sẹ̀ kò mọ̀ wípé ẹni tó interview òun yìí ẹni tí ń bá sọ̀rọ̀ kò mọ̀ pé yẹn ń record ẹ̀. àkọ́kọ́ pe ààrẹ tí ń bẹ lóróyè ní ìsìn ó pè ní mọ́dúrà Gani Adams ó pa Síwájú Bọ́lá Ahmed Tinubu ní mọ́dúrà ó ní wọ́n mú lẹ́tà lọ sí bọ́dílíọ̀n pé kí Tinubu tọwọ́ bọ̀ ká lọ eliminate àwọn kan wọ́n á sì padà invite yẹ wàá wá so àwọn ẹni yẹn tán ní ká eliminate ẹ máa gbọ́ bọ̀. mo sọ fún bàbá láàfin pé irú náà tó fẹ́ dá wàhálà lẹ́ni. Ẹ máa gbọ́ màá send ẹ̀ sí òun ló kọ́kọ́ sign lẹ́tà yẹn pé kàn pa mí. So ọ̀rọ̀ Ìgbòho ẹ̀wò dáadáa o níwájú Ọlọ́run àti èèyàn pátákó ń fi alálẹ̀ Yorùbá búra o mi ò against ẹ̀ pàtó ń ṣe tí ò tí ì súnmọ́ ọ̀rọ̀ Tinubu tí wọ́n bá mi òun defend ẹ̀ ìgbà táwọn tí àmì náà mo ta lóògbé láyé àìfọ̀gbọ̀ Nàìjíríà ló máa arrest nígbà yẹn but tí ń sin ọwọ́ ẹ̀ ti wọ̀ lára ẹ̀ àní information tí mo ti ní kan lóru àná kan ó wà lọ́dọ̀ tí wọ́n ta fún Lagos State Táyọ̀ Àyìndé lánàá ó ní ìgbọ́dọ̀ gbé. sẹ́wọ̀n bẹ́ẹ̀ mi ṣe ń jẹ́ intelligent mi ó lágbára. now ó sọ̀rọ̀ nípa Táyọ̀ Àyìndé the present Lagos State Chief of Staff Gani Adams torí ikọ́ sálẹ̀ relevant ló máa ń jẹ́ ọ̀tùtùkùtù olólóyè Sunday Igboho wà lọ́dọ̀ Táyọ̀ Àyìndé láwọn àsìkò kan ọmọ ń kó bọ́wọ́ bọ́ra rẹ lẹ́sẹ̀ lọ́wọ́ Gani máa sọ ẹ̀ǹkántà mi pẹ̀lú Táyọ̀ Àyìndé mo fẹ́ kẹ́ ẹ máa gbọ́ Gani lọ olókòrìrà olóyè Sunday Igboho òbínú olóyè Sunday Igboho àmọ́ òun ṣe lára ẹ̀ Gani kò sẹ́ni náà tó fẹ́ gbérí ilẹ̀ Yorùbá tó o bá ti dípẹ́ nìyẹn ní agbára Gani òun ṣe lára wọn náà Ààrẹ Ọ̀nà Kakanfò tó jẹ ń gbé ọnu ó ti sí èrè Gani jẹ́ máa bọ́ sí láwẹ́láwẹ́ wọ́n gbọ́ lọ. gẹ́gẹ́ bí Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá àwọn tó gbọ́ mi ní information pọ̀ so ó wà lọ́dọ̀ Táyọ̀ 11:45 ló kò ní ọ̀dọ̀ Táyọ̀ Àyìndé ṣíwọ̀ staff Lagos State oúnjẹ ní Tinubu máa ń rán láti coordinate iṣẹ́ burúkú lẹ́kọ̀ọ́ ó ti ń ṣe
since he spoke Tinubu the ground, no if she was bad because they be compensated. It was a former SSS product. Now, ọ̀gá wa Táyọ̀ Àyìndé ẹgbọ́n tí Gani Adams tó wí ń pa yín ó lẹ́yìn ni Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu máa ń lò láti carry out àwọn iṣẹ́ burúkú bóyá fẹ́ pààyàn ni wọ́n fẹ́ ṣèkan ni wọ́n fẹ́ ṣàwo ni pẹ́yìn ni Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu máa ń lò léyìí tó túmọ̀ sí wípé Gani Adams ń fi yé wa pé òun mọ̀ yín in and out ní tòótọ́ Táyọ̀ Àyìndé have once been a DSS ní Táyọ̀ Àyìndé kó tó rìtáyà irú DSS wo ni ṣé o bẹ́jẹ̀ èèyàn lọ́wọ́ ẹ̀ rí ṣé o bá nǹkan lọ́wọ́ ẹ̀ rí I'm not here to defend Táyọ̀ Àyìndé àmọ́ Táyọ̀ Àyìndé Chief of Staff Lagos State ẹ̀yin gẹ́gẹ́ gbọ́dọ̀ wà observant ẹ ti gbọ́dọ̀ take action lórí ọ̀rọ̀ Gani Adams ọ̀rọ̀ tó sọ yẹn kọ́ wa tún sọ because in tó rọra sọ yẹn quote and unquote defamation of character ni ń ba ìjẹ́mọ̀nìyàn yín ń bàjẹ́ látàrí pé ó lẹ́yìn láṣíwájú máa ń lò láti carry out àwọn iṣẹ́ burúkú eléyìí kúkú sohùn mi òun Gani Adams lẹ̀ ń gbọ́. Táyọ̀ Àyìndé Lagos State Chief of Staff you must take step. Yes. Ó ti táyà ló wá ṣiṣẹ́ gbogbo ẹ̀ fún Tinubu. Máa ń pàgbé. Iṣẹ́ tó dẹ̀ gbé fún ni pé kó lọ fi owó yẹn rìkúùtù àwọn èèyàn pé kó fi fèsì o. Ṣé ìyẹn ti ṣe sọ síta báyìí? Kò ṣe sọ síta o. Ọ̀rọ̀ burúkú pọ̀ lẹ́rìí. Ta ni ẹ tí wọ́n nìkan fèsì ẹ? Sọ ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìrúkú ó ti ṣe àwọn iṣẹ́ tó ṣe tẹ́lẹ̀ nìyẹn. Wọ́n máa ń bẹ̀ lọ́wọ́ ẹ̀ ní pọ́tíṣà máa ń bẹ̀ lọ́wọ́ ẹ̀ ní. It's not a structural player. So gbogbo ìtọ́ka ń kà jọ yẹn rálì yẹn gan Tinubu gan ló máa ń kílẹ̀ ọ̀nà pé káwọn ọlọ́pàá má disturb ẹ o pé kí wọ́n lè fi spice mi. Ṣé ń gbá rẹ dèdè ń gbá rẹ òpònú ààrẹ amọkun mẹ́kọ̀ọ́ ààrẹ ọ̀dẹ̀. Now the day Tinubu that we were campaigning against ní gbogbo ìgbà tá à ń ṣe rally àbó ti gbàgbé ni there was an attempt to arrest Olóyè Sunday Igboho nínú ààfin Àtaọjà ní ọjọ́ tá a lọ ṣe rally ní Òṣogbo. If you don't know, I'm telling you this. There was an attempt láti arrest Olóyè Sunday Igboho látọwọ́ àwọn DSS tó rọ́rọ̀ tó ń sọ ò ní facts mo mọ̀ pé ó ń sọ láti fi ṣèyànràn ọmọ pẹ́ni tó ń sọ̀rọ̀ fún rìkọ́ọ̀dẹ̀ ó dẹ̀ mọ̀ pé yóò jù ta tiẹ̀ ta Gani. You have been doing it for so long. Òkété rẹ ti á bórù báyìí. Ọba ìjọba bọ̀ mú nǹkan lẹ̀ kékeré lẹ́wọ̀n tó lọ́njọ́ ni ó tún mí lọ Gani Ààrẹ Ọ̀nà Kakanfò ẹ máa gbọ́ lọ. Ọ̀rọ̀ tó sọ yìí either you believe or not if you are a spiritualist go and ask mi ò parọ́ o. Wèrè lóhùn èé parọ́. Ó lóye tó ń fún àwọn Saddam wọ́n yẹ kí kó tó di pé nìkan bíi 2 weeks ago. Nígbà tí Tinubu ti rí pé mo ti sọ̀rọ̀ tó lọ ti róòlù àwọn propaganda ló ti fi pè lálẹ́ àná. Ó dẹ̀ nìkan tó promise ẹ̀ tó bá ṣiṣẹ́ yẹn. Ìyẹn Chief of Staff yẹn. No, ó ní nǹkan tí Tinubu promise ẹ̀ ṣé tó bá ti tọ́dọ̀ Chief of Staff yẹn. Tinubu á wá pè sínú special number wọ́n bá wọn sọ̀rọ̀. Wọ́n ti máa ń ṣe nìyẹn. Òní Tinubu ò ní jẹ́ kọ́ ní access so. Kó má dìjọ́ wájú pé èmi ni gbówó fún ó máa rányàn sí wọn. Ó yẹ máa ń ṣe nìyẹn. Àmọ́ bẹ́ẹ̀ kò tẹ̀ ní yọjú kò tẹ̀ ní dàbẹ̀ bó tẹ̀ mọ owó mẹsẹ̀ rárá àtọ̀ tí kò kàn tẹ̀ ní. 50 million ní Tinubu ní kí Chief of Staff ẹ̀mí yẹn tí yọ 5 million mẹ́. Gbàdá àwọn Sunday ń lọ wọ́n bá test Tinubu pé ó ṣe o. Ó ti fún àwọn ti gba 45 billion yẹn o. Bí Tinubu ṣe pé Chief of Staff pé ṣé 50 million mo ní kó fún wáì tí 45 báwo ló ń jẹ́ mo lo 5 million sí. Bí yẹn ṣe bínú pé àwọn òbúrú pé ta ló ń fẹ́ pé ọ̀gá
yẹn ti lọ láàrin wọn báyìí. wàhálà ti Gani ti ta 50 million. èèyàn mélòó ló fẹ́ pé 50 million? if what you are saying is true, sórí téèyàn bá ń sọ̀rọ̀ ó dàbí ìgbà kan ni. ó lágbára o. nígbà tí mo lọ declare fún Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, àwọn kan wá bẹ̀rẹ̀ Omiyale ti gbowó lọ, aka ló gbé 5 million 10 million wọ́n fún wọn kíní kan. with the numbers of people tó lọ síbẹ̀ lọ́jọ́ yẹn, lọ́jọ́ tí mo lọ yẹn, kíyàn kan wá ní màá gbé 5 million no 10 million. ṣe rí i pé àfàlà àtàkì lónà wọn ò rórí kan tó sọ. bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ tó sọ yìí ṣé accept pò tọ́ ni. irú olóyè Sunday Igboho lọ bìkan pẹ̀lú àwọn èèyàn kan oláníká lọ pín jọ nítorí ọlọ́sẹ̀ wá 1 million náà wá ní wọ́n pín gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó ń sọ. Gani ro dáadáa náà. àwọn onílàákàyè ló ń bá sọ̀rọ̀, kì í sàwọn amoko mẹ́kọ̀ọ́ tẹ́ ẹjọ́ ṣẹgbẹ́ wèrè tẹ́ ń ṣe. ẹ fún wa super sticker o. Ádámù gbọ́nsọ̀. ẹ fún bàbá super sticker ọ̀rọ̀ ipò o. ẹni tí mo mú tí mo rà ń wòye Ọlọ́run. ẹ lè bá gbádùn Démọ́lá dáadáa Omiyale wọ́n ní 45 wọ́n fún àwọn Ìgbòho àwọn olóyè Sunday. àdúgbò tó ṣù ọ́. òyìn sáà sọ̀rọ̀ wọ́n kan ní bá pè àwọn ògbó padà bóyá wáyé tó ṣe wá ń pè ọ̀gá ní 45 kan fún ẹ tó wá ń sọ. yín náà tún máa dá wà láàrin wọn báyìí. bóyá rí nìyẹn. ẹni bá dalẹ̀ máa bálẹ̀ lọ ni kó tó yí gbogbo. exactly so ẹ má gba ọwọ́ yẹn gbọ́ ẹni tó ti sọ kọ́tọ̀kọ́tọ̀ pé kí Tinubu wá ṣe president wọ́n ti ń kàbá fún Tinubu lọ́wọ́lọ́wọ́ o tẹ bá gbọ́ dára ṣò tó jẹ́ girlfriend ẹ̀ tó máa ń ṣiṣẹ́ fún tó máa ń bú wa. ọ̀rọ̀ dára tó sọ yẹn tàṣírí ẹ̀ náà nǹkan kan ló jọ parí pọ̀. Gani tó bá ṣe wípé nǹkan kan gbọ́dọ̀ ọ̀kọ̀jọ́ pa ìwọ àti dára pọ̀ ni kí lẹ̀ ń gbé tùtù nítorí dára fún yèyé dára tí Benjamin, kí lẹ̀ ń gbé ètùtù nítorí yèyé dára sí tẹ́wá pé dára ní girlfriend di olóyè Sunday Igboho. bó náà ṣe pé igun ajá tí ìwà kan lè mọ́mù mọ́sálásí sọ fún mi. Gani níbo wọ́n ti pé igun ajá tí ìkan lè mọ́mù mọ́sálásí. àwọn instances kan wà tí màá fún ẹ. níjọ́ wo ló lọ sí ibi odò Ọ̀ṣun Òṣogbo rí láyé tí wàhálà ò ṣẹlẹ̀ ń bẹ̀? Ààrẹ Ọ̀nà Kakanfò. níjọ́ wo mo sì ń bọ̀ wá sórí ọ̀rọ̀ Olúmọ nìbàdàn. gómìnà àwọn OPC ní ìpínlẹ̀ Ọ̀yọ́, kí ló fa làásìgbò láàrin ìwọ àti OPC ìpínlẹ̀ Ọ̀yọ́? kí ló fà á? Gani ṣèbí nítorí ipá ọ̀ràn wọn níṣu ẹrú wọn kọ̀ wọn ò jẹ ńlọ fa làásìgbò ńlọ bẹ̀rẹ̀ sí ní ń ba Olúmọ ló kọjá sí pé Olúmọ gba owó lọ́wọ́ Tinubu. wẹ́rà irọ́ ni ìwọ Gani yìí lọ gba owó lọ́wọ́ àwọn kí ló ń porúkọ ẹ̀ Peter Obi tó wá sọ fún àwọn Olúmọ pé gbogbo ẹgbẹ́ OPC o ká lọ make sure wípé wọ́n kàǹbáàsì àwọn èèyàn láti dìbò fún Peter Obi. ìyẹn mà lólúmọ kọ̀ sí Olúmọ àtàwọn ikọ̀ rẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní ń bà ló kọjá. ǹjẹ́ Sólúmọ ń bẹ lábẹ́ rẹ mọ́ báyìí? mọ̀ ń bọ̀ yín tó ń sọ bẹ̀rù náà ọ̀dẹ òṣì. náà sọ pé Tinubu máa jẹ́ ìwà láìpẹ́ yìí ó máa di president. Tinubu lọ́dẹ̀ issue communique lánàá pé àwọn ò fẹ́ gbọ́ kankan lórí self determination àwọn ìṣọ̀kan. ọ̀rọ̀ tó sọ yìí ìtòlóyè Sunday Igboho sásọjọ́ náà ni wípé bàbá ìyẹn Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ẹ darapọ̀ mọ́ wa kájọ jàjà òmìnira yìí ní. tá a bá wá gba orílẹ̀-èdè tán olóyè Sunday Igboho ni ẹ wá du ààrẹ ibùtẹ́ bá lẹ́ẹ̀ fẹ́ lu 100 years lórí ipò kọ́lọ́ bá fún yín ní àlàáfíà àtẹ̀mí gígùn olóyè Sunday Igboho ni a máa dìbò fún yín a sì máa gbà fún yín kẹ́ ẹ máa ṣe. àmọ́ ẹ darapọ̀ mọ́ wa kájọ jìjà òmìnira yìí tó sọ gbà náà nìyẹn. Gani àṣẹ statement yẹn dùn ọ́ ẹ máa gbáre Ọ̀nà Kakanfò tẹ́lẹ̀ ní ọlọ́pàá ẹlẹ́sìn rìn ọ̀pá wèrè ni ọmọ gbé kí ẹ máa gbọ́ lọ. Tinubu ò lè rìn láì lórí irú rẹ̀. Tinubu ò lè fẹ́ràn rẹ̀ torí ẹni ibi ní ẹ ti pamọ́ rẹ̀ balùwẹ̀. ọ̀dàlẹ̀ balẹ̀ kú ẹni bá dalẹ̀ abálẹ̀ lọ ọmọye èèyàn tó ti dá ní Gani ọmọye wọn mi ò mọ bẹ́ẹ̀ yàrá lóyìnbó ṣe gbọ́kànlé ẹ bá fẹ́ gbọ́kànlé yàn
ẹ̀kọ́ wo ìpilẹ̀ṣẹ̀ lágbára. Ìpilẹ̀ṣẹ̀ lágbára. Ẹ lọ wádìí bí ìtàbí tó lágbára lẹ̀ ń gbọ́ yìí o. ẹ bèrè lọ́wọ́ ẹnì ẹ gbọ́ wíríwíri ọ̀rọ̀ ẹ̀ tí gbọ́ kankan a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní o. ẹ̀yẹ ṣàbá wa ṣí ẹ bá wa tẹ lọ́ọ̀fù láì ẹ gbọ́. sẹ́rí Gani onírọ́ ni ó ìdí ojú àwọn sì mú ọ. àti ní ọmọ gbogbo owó àwọn OPC tí a máa ń dá tí a máa ń gbà ní every meeting owó ilé ìyá owó ilé bàbá tí a máa ń kó wá sọ́dọ̀ rẹ lẹ́kọ̀ọ́ yọ nítorí Ọlọ́run ta ní gbà. Yorùbá One Voice ìwọ náà mọ iye tá a máa ń dá lóṣooṣù àpò ta ní lọ tàdá sani sìn ẹ̀ẹ́nì gbà ẹ̀ẹ́nì ṣẹkẹ ní Gani ò sì bẹ̀rù Ọlọ́run ó dẹ̀ bẹ̀rù Ọlọ́run kó bẹ̀rù àtúbọ̀tán kó bẹ̀rù jọ́ tí ó kù àtọ́lọ̀ nìkan. Gani Adamu kí ló dé tó bẹ̀rù ẹ̀ ojú ẹsẹ̀ rẹ ti sú Gani yóò sì rọ̀ yọ̀rọ̀ mọ̀nàkà ẹ̀ yọ̀rọ̀ ẹ tó lọ perí tèmi náà ń di èṣù bẹ́ẹ̀ ṣe perí ẹ̀ ẹ ṣe perí gbogbo àwọn èèyàn ẹ ti perí bàdá mi Lájí Abbas nǹkan tó ṣẹlẹ̀ ẹ perí Yèyé Dára nǹkan ṣẹlẹ̀ ẹ ti perí Awígóńgó nǹkan ọ̀ṣẹlẹ̀ ṣe bẹ́ẹ̀ ti perí olóyè Sunday Adìsán ọmọ Adéyẹmọ nídìí èṣù ní gbogbo ẹ̀ láì mọye ìgbà tí nǹkan kan ṣẹlẹ̀ ẹ lọ perí èmi Adémọ́lá ọmọ Omiyale náà tó o bá mọ̀ jẹ́ sọ fún ọ àwa lá ní èṣù àwẹ̀lé lọ́rùn àyàn kò ṣe bẹ́ẹ̀ ṣe lè rán èṣù sí mi tó kò lè jẹ́ ọmọ èṣù ni mí à ń bọ èṣù ńlé wa ọwọ́ arán èṣù sí mi ìṣó sọ fún ọ pé kí ló dé tó o fẹ́ ràn òun sọmọ òun máa ṣe ra rẹ Gani orí ẹ ti gbá challenge. Yorùbá One Voice wà níbi àsúrà àti ẹgbẹ́ èmi wà lára tó dálẹ̀. Yorùbá One Voice ó mọ iye òun gbà lọ́wọ́ wọn náà àbọ̀ ọmọ iye òun gbà ní Gani ṣèbá náà kérora láwọn àsìkò kan pé Gani mà ti fẹ́ bà tàwọn jẹ́ wọ́n kérora náà owó ètùtù lọ́mọ ń gbà ètùtù sá kéèyàn ní ọ̀rọ̀ Nàìjíríà ètùtù ni ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ètùtù Gani a ò ní kú rè. àwọn tó dálẹ̀ máa dídá èmi wà lára tó dálẹ̀ máa dídá ohun tèmi. ẹ má gbọ́kànlé ọ̀gbọ́n yẹn o ọ̀nà tọ́lọ́ máa gbà yọ sí wàhálẹ̀ o. àmì Ọlọ́run ẹ má gbọ́kànlé o. ẹ ṣáàjọ tó lọ èmi á pe bàbá lọ́la ẹ má gbọ́kànlé rárá torí iṣẹ́. Now according to this voice note nínú ọ̀rọ̀ tí Gani Adams tó sọ ń bẹ̀ nsìnsìn tí mo gbọ́ ni pé ẹ má gbọ́kànlé bọ̀bọ̀ yẹn ọ̀nà táwọn máa gbà yọ sí ti wà lẹ̀ dájú sáká Gani Adams mọ̀ nípa bí àwọn DSS àtàwọn sójà ṣe wá rèdí ilé olóyè Sunday Igboho lẹ́yìn tèmi náà jẹ́ victim mẹ́ because kété tó sọ̀rọ̀ yìí tán ìní nǹkan yẹn ṣẹlẹ̀ tẹ́ bá gbọ́nú àwọn ọ̀rọ̀ tó ń sọ tẹ́ bá gbọ́nú àwọn ọ̀rọ̀ tí Gani ń sọ Gani ọ̀bẹ̀rù Ọlọ́run ó kò bínú Ọlọ́run láìpẹ́ wàá kò bínú Ọlọ́run. ẹ tó fẹ́ ṣe owó yẹn wọ́n ń da owó yẹn gbogbo tàkì ní ẹrú ó dàrú owó ni o. ẹ má dá ilé ní kan gbọ́ ẹ bá wa ṣí ẹ fáwọn ẹlòmíì náà kan gbọ́ ẹ má dé gbàgbé láti subscribe sí YouTube wa. bó ṣe wá ṣiṣẹ́ fún PDP ní Èkìtì tó ti gbowó Tinubu tó ti kọ́ àwọn gbẹ́gbẹ́ àwọn ọgbẹ́ IG fẹ́ pé àgbẹ̀ jẹ́ IG fẹ́ wá arrest àwọn tó ní tó parọ́ fún àwọn PDP ẹlẹ́tẹ̀ ní Sunday Guy ni. àgbà pé Guy tó wúlò fúnra Yorùbá àtiwọ́ tẹ̀yẹ ṣe Guy tó ń fi rọ́ọ̀lù ayé. social media ló kàn fi ń tàn yín jẹ social media ó kàn fọ́ sọ̀rọ̀ yẹn sọ̀rọ̀ tó kàn sọ̀rọ̀ tó social media. ó pè wá ní. nílẹ̀ pé màá pín nílẹ̀ ìpàdé kọ́lé sí. yes bó o ṣe kọ́lé fún àmọ́ ẹ̀yìn ẹ. ọ̀dẹ̀ wọ̀ pé mo ṣòro bú ẹni tó bá bú mi ìpìlẹ̀ṣẹ̀ máa ń fi gbẹ̀yìn ẹ̀ máa ń kú. gbẹ́nu rẹ sàn Gani ta ni ó bù ọ tí gbẹ̀yìn rẹ̀ ó korò Yorùbá gẹ́ ló tún sọ ló tún kọ́ lẹ́nu rẹ̀ yìí. ọ̀dẹ̀ amukun mẹ́kan gbogbo àwọn tó bú ọ ìgbẹ̀yìn wọn wo ló korò ìwọ ẹni ègbé ẹni ẹ̀kọ́ yìí
àwa náà tó bá bú ọ ìpilẹ̀ṣẹ̀ wọn kòrò níjọ́ yèyé dára ti bú ọ tó ti rán èsùn rán gbogbo rẹ̀ jọ nítorí ọlọ́wọ́ ṣe dìpọ́tì ẹ̀ láti Germany níjọ́ àwa ṣe ń sa ta ti ń sọ̀rọ̀ sí ọ àti má jẹ́ nǹkan mọ́nú ayé tó fi mọ̀ pé Ọlọ́run ń bẹ lẹ́yìn àwọn kan ju àwọn kan lọ. dáhùn Gani níjọ́ tí ń ba olóyè Sunday Igboho jẹ́ níjọ́ tó o ti wí gbogbo tó ń wí ǹjẹ́ ó dínkù ní ọlá ǹjẹ́ ó dínkù ní òkìkí ó ti mọ̀ wípé kágbéjẹ́ forí ńlọ́dà àìgbà forí a máa kó bá ní ẹ máa gbọ́ nsọ. ẹ ṣe gan ni ẹ ṣe. mo ṣe ní yẹn o ẹ má fọkàn sí bọ̀bọ̀ yẹn tẹ bá ń tẹ̀fẹ̀ Yorùbá mi ò ní ká support mi o group tẹ bá wọn kó wà ṣe kí ẹ lọ wá group bí support ẹ má fọkàn sí Sunday o. ẹni tó dẹ̀ shock mi jù lálẹ́ àná fídíò tàbí bàbá Akíntóyè tó ti ní tọ́ba ní kó ń ṣù sí president Tinubu lòun á fẹ́ kó jẹ president Nàìjíríà nínú ìtàkùn ìtàwọn àwọn ọmọ pé wọ́n bá ti fi ní wọ́n sọ bẹ́ẹ̀ mo gbọ́. ohun fídíò ẹ̀ báyìí mo bá láti fún èèyàn mẹ́rin wá pé ayé ẹ wo bàbá yìí tẹ́mi bàbá tí mo gbẹ̀rí ẹ̀jẹ̀ lórí wọ́n pé ó lè fún torí self determination. mo gbọ́ fídíò yẹn. ẹ mọ̀ pé bàbá yà àti Sunday ìdíjọ́ ń ṣiṣẹ́ papọ̀ ó ṣeé ṣe ó ní ọ̀nà tí Tinubu máa fi ṣẹ́tò òun ó ní ọ̀nà tó máa fi ṣẹ́tò Sunday pé ẹ ṣiṣẹ́ fún mi. Yorùbá máa ń tọ̀yàn ní 9 minutes báyìí wá tọ̀yàn ṣọ́ọ̀tì lẹ́sẹ̀ yọ̀ ni wọ́n máa ń tọ̀yàn ní. wọ́n bá lè gbowó ẹ̀ tán wọ́n lè travel kúrò Nàìjíríà. wọ́n bá ti dàrú tán and ìkan tó ń jẹ́ irọ́ lórí irọ́ Tinubu ló ń jẹ́ bẹ́ẹ̀. wọ́n sọ pé kùrọ̀ Tinubu. àwọn ọmọ yẹn irọ́ yẹn á dẹ̀ lẹ̀ mọ́ yàn báyìí. ṣe ń gbọ́ aṣíwájú ṣe ń gbọ́ o. yóò ní kúrò so irọ́ yẹn gan ló ń kọ́ wọn báyìí pé kọ́ máa pa. ẹ wo ọjọ́ Saturday níjọ́ Friday wọ́n bẹ̀rẹ̀ sí ń ti àwọn èèyàn social media ó ti gbé ààrẹ ti gbówó lọ́wọ́ Àtíkù ni o mi ò tó dé fẹ́ support self determination ni o. àwa ní kọ́mọ̀ kan tẹ̀ lọ bá wọn ló pé ṣé Àtíkù kan yóò ti rojú aráyè wọnú PDP Àtíkù tó ń gbádùn ara ẹ̀ ní Dubai. ìjọ òní mo ti fojú rí Àtíkù gbẹgbẹ ìdáyé kí ló fẹ́ pàtíkù pa ṣẹ́bi mo bẹ̀ ẹ́. mo ní sọ́tẹ̀ ráyè ti tiwọn lọ́wọ́ tó wà yìí. ọ̀rọ̀ tó lágbára yéye. Peter Obi ń kọ́. ṣé àwọn PDP bá dẹ̀ fẹ́ múyàn ní 2022 ṣé wọ́n ronú Àtíkù wọn láti mú. mo ní ẹ̀kọ́ lánàá ẹ̀kọ́ pa irọ́ ní ó mú Àtíkù àfihàn ní 100 million nígbà election gbọ́dọ̀ fihàn ní 100 million ká máa sọ pé election tó ìkú 2 years wọn ti mọ ibi tí Nàìjíríà ń lọ. bẹ́ẹ̀ni àti mọ ibi tó ń lọ ọ̀nà ń ṣàánú fún wa. ẹ̀wá Sunday tó dẹ̀ ní kó lọ máa parọ́ yẹn. èyí tó máa ń sọ pé ọ̀gá wa ní ààrẹ o kíní kan irọ́ ni o ọ̀tọ̀ nìkan tó sọ lábẹ́lẹ̀ o strategy ni o. a sọ̀rọ̀ níta bí ìgbà pé òun gbà fún mi ọ̀tọ̀ nìkan tó sọ lábẹ́lẹ̀ tó ráwa náà láwọn tó ti kó. gbóná Ìgbòho ṣe lè gbà fún ọ̀gá ni. aláàtí Ìgbòho bá gbà fún ọ̀gá bàbá ń ṣe wà lò tí èyí bá ṣe pé Ìgbòho tí kì í fẹ́ fojú egbò tẹ́lẹ̀ èyí sani téèyàn máa ń gbà fún kì í ṣe irú Gani Adams ní Ìgbòho gbà fún dàda rí ọ̀dà ń bì kankan rí ọ̀jà ń bì kankan rí ṣe nǹkan kan rí àbí sẹ́jà rẹ̀ dáadáa ọjà ń gbà protest láyé ìgbà tó fi mú ọ sẹ́wọ̀n ló pè ń jà ní ìjọ òmìnira wo lọ jà rí Gani ìjà afẹnujà Ìgbòho wọnú gbó náà jágbà pé rọ́ọ̀dì ń pa ọwọ́nú gbó ibo wọ́wọ́ bàbá kọlu ọwọ́ á ní odidi ààrẹ orílẹ̀-èdè yìí olónírọ́ ni. I don't want to know the year this voice notice but they must take it up. Tayo Ayinde, you call Tayo Ayinde an assassin. You call Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu a murderer. Gani ọ̀tẹnugbó bí ọwọ́ ni. You will answer that. That is pure defamation of character on the person of Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu and Tayo Ayinde, the chief of staff, Lagos State, and Olóyè Sunday Igboho himself. Ẹ jẹ́ ń
bí ẹgbẹ́ ráńpẹ́ kí n tẹ̀sẹ̀ tó wá sọ díẹ̀ ọ̀rọ̀ sí kí n tó máa dágbére relé torí kí ní yóò ní part 2 part 3 part 4 bẹ́ẹ̀ bá ṣe ń jáde fún mi ní OPC ní mọ̀ fọ pọ̀rípọ̀ gbá Ààrẹ Ọ̀nà Kakanfò yín ń sì máa fi tàn ń máa fi lọ́lẹ̀ fún Ìbàdàn lèmi o ọmọ agbọ́ kẹ́kẹ́ ogo mọ́sàn ọmọ agbọ́ yàyàmọ́yà mi èé sọ ọmọ tápà ìyá mi Ìbàdàn ni bàbá tó bí lọ́mọ Ìbàdàn ni tọ́rẹ̀ béèrè ìtàn pé àgbé jagojago lọ pé àgbé ńlẹ̀ Ìbàdàn bẹ́ẹ̀ ni 1850 to 1851 baálẹ̀ ilẹ̀ Ìbàdàn ni lọ́ọ́ béèrè Omiyale Gani àwa ìsọmọ ẹrú ńlẹ̀ Yorùbá I'm not half Yorùbá half Tapa ó ṣe bèbè yẹn kàtà mọ́ Yorùbá iṣẹ́ pọ́nkólótó ńlọbádẹ́lu Èkó tó fi bẹ̀rẹ̀ sí ní nǹkan kóló lọ nǹkan gbẹnu ẹ sọ ẹ gbọ́ díẹ̀ sí. So wọ́n yẹn ní Ọ̀yọ́ state to be the most dangerous person ní ìletò Èkó. So ẹ má ti bẹ́ẹ̀ lé lórí o ẹ má di ọkọ̀ yín sí rárá ó ti di ẹjẹ́ ọwọ́ Tinubu ti rà á. Ìyẹn tó bá rí mi surprise tó máa fún nílé kan ní Lẹ́kí àti 200 million owó yẹn ti wà lẹ́wọ̀ òun dẹ̀ máa bá àkẹ́ pẹ̀lú spiritual tí bá sọ̀rọ̀ ẹ síta òun láwọn pé báwo lọ̀rọ̀ yìí ṣe kò sí kankan gbogbo kan bá. àwọn ò tí ì sọ síta àmọ́ àwa ti gbọ́ Tinubu lówó fọ nílẹ̀ Lẹ́kí àti 200 million kó o lè surprise kó o lè support òun ìwà tó kú mọ́ kú àmọ̀nà ọ̀run mọ́ lọ yìí. sẹ́ni ibi tí ẹ̀dá bá fi ọkọ̀ sí kọ́lọ́ náà máa ń gbà yọ. bẹ́ẹ̀ni o kábíyèsí ọba ló ti mọ tó máa léwu sí ó dẹ̀ mọ tó máa gbà yọ ó mọ tó máa gbà yọ ó dẹ̀ mọ bó ṣe máa mójú ọ̀nà tẹ̀ ẹ̀gá olóyè Sádégbo entertainer àwa gbà pé entertainer ni nà. So lẹ́kìtì wọ́n chata wọn ní Oǹdó wọ́n chata ní Ọ̀ṣun wọ́n chata ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n chata ní Ògùn wọ́n chata alẹ́ rí yìí ti gbálẹ̀ Gani. pé kó ṣe wíwà tó Nàìjíríà máa pín kó wá lọ fi gba tíkẹ́ẹ̀tì lọ́wọ́ Buhari ni. ó fẹ́ fi gba tíkẹ́ẹ̀tì pé Sunday máa dàrú ó lè fi gba tíkẹ́ẹ̀tì lọ́wọ́ Buhari kò bìlíì lórí ilẹ̀ Yorùbá tọ̀ ó dẹ̀ fẹ́ bọ̀. bẹ́ẹ̀ni pé Tinubu ló sponsor gbogbo wa lóòótọ́. so olóòlù Sunday ó fi Ọlọ́run bá ṣẹ̀rí ń bá parọ́ ó fi Ọlọ́run bá ṣẹ̀rí ń sọ fún yìí. sọ pé tó o bá parọ́ tó ẹ pé òótọ́ lọ ń sọ kí tiẹ̀ ọ̀dà àmọ́ tó ẹ pé rọ́ọ̀lọ́ pa sí gbogbo tó kójọ láyé rẹ̀ Gani Adams tó dàrú. bàbá Akíntóyè wọ́n tẹ̀ sí lè pé bàbá yẹn tó ọ̀dà ìwé ìgbàgbé Sunday owó ni ọ̀bọ yẹn wá o owó àti political power ó gbowó lọ́wọ́ ilé kò dẹ̀ sẹ́ni tí ò lè pa tó bá rówó. ọkọ̀ farm report àwọn ọ̀kọ́jà sọ pé wọ́n ló wà náà tó pa Bọ́lá Ìgè mi kò dá mi lójú ṣùgbọ́n wọ́n sọ lẹ́nu jẹ́ mẹ́ta pé ó wà náà tó pa Bọ́lá Ìgè àti Frayo. Frayo ṣe gbọ́ o Frayo wá ń bàdàn bí. mo ní gbogbo náà làṣírí ẹ̀ sì máa tù wọ́n ò lè mú jẹ́ kí lè yàn ṣe sí kọ̀ọ̀kan tó náà bá wọn. olóòótọ́ ni ẹ̀rẹ́ ti máa ìdí kò lọ́rọ̀ ọ̀bọ yẹn. ṣètì gbọ́ olólóyè Sunday Igboho wà náà tó pa Bọ́lá Ìgè àwọn àti Frayo. káàsì wọn kó yẹ fún. alálànà ló sì gbowó yẹn. 50 million náà ní kí. àmọ́ ní alálànà ló sì gba owó yẹn àbí. òru àná ní 2:45 ní òru ó kò ní Ìbàdàn ní after 12 ó dé kú ó dẹ̀ ṣe mítì yẹn tán ó dẹ̀ gbowó yẹn fún ó dẹ̀ bá fóònù tí WhatsApp lò ó fi bá Tinubu sọ̀rọ̀. Tinubu ò sí bẹ́ẹ̀ o hòtẹ́ẹ̀lì sí WhatsApp yẹn ní Ìkẹjà dẹ̀ náà ti ṣe mítì yẹn bẹ́ẹ̀ náà ti máa ń ṣe ó ní hòtẹ́ẹ̀lì kan ní Ìkẹjà mẹ́ẹ̀.
Gani Adams should be invited for questioning lórí gbogbo allegations yìí. Tinubu máa rán sí àwọn 10 million boys tó máa fẹ́ pa mí yẹn òun ni Tinubu máa rán sí wọn. 10 million boys. Tinubu ti wá ní káwọn yẹn lọ sún papọ̀ mọ́ Sunday ìsìnkọ́jọ papọ̀ láti face mi. So ẹ bá rò pé hostility yẹn máa tán kò lè tán bọ̀rọ̀. Irú oríṣiríṣi alùmọ̀rúfù tí ní ká máa pè sórí kí ní pé àwọn ọmọ tó ń mú yẹn o kí ló dé ààrẹ ti gbowó kò rí wọn release. Ṣó rí wọn release? Mo ti correct ẹ. Ṣó rí wọn release ni olóyè Sunday Igboho náà lọ sagídí yẹ bẹ́ẹ̀ release wọn. Bí mo bá ṣe meeting wáyé òbí. Ẹjọ́ mo náà bá kẹ̀sì wọn dé torí kíní yẹn mo ti fọ́ọ̀sì sílẹ̀ fún yín lórí ẹ̀ náà mo náà bá kẹ̀sì yẹn dé ṣáà tí pé mo bèrè ṣẹ́rí kéèsì wọn gangan ọwọ́ Ọ̀yọ́ state government ló wà àwọn court bẹ́ẹ̀ strike wọ́n strike ọwọ́ Ọ̀yọ́ state government ló wà and when there is a case in court kò sí agbára tó lè lò àfijọ́ tí judiciary bá gbọ́ improvisation. Gani àtúrọ̀ tàbí èlùbọ́ ààrẹ aríkúyẹrí ilẹ̀ Yorùbá ò ní pẹ́. àìmọye mọ́dákẹ́sì tí Sunday níbí nípa àwọn tó wọ̀ tó òun yọ rẹ̀ àwọn ẹ̀mí ìwà lẹ́wọ̀n báyìí ní àwọn tó lò. ṣe é gbọ́ o polóyè Sunday Igboho ní mọ́dákẹ́. Sunday ẹ̀mí ìwà lẹ́wọ̀n bẹ́ẹ̀ pé wọ́n ti dáhùn ọgbẹ́rẹ́ fún lórí kéèsì òun yọ rẹ̀ òun lo political power láti fi yọ rẹ̀ political interest àwọn ọmọ yẹn forí kó. Almorif yẹn Sunday ló ṣiṣẹ́ fún Almorif Dara Tẹ́ni Ológun Òṣàtọ́lá Sunday ló ṣiṣẹ́ fún. Ó tiẹ̀ tó mú kọ dákọ tèmi mọ̀. Ìgbà wo ẹ̀yìn Sunday náà wà? Àwọn ọmọ bá ṣe máa yanjú ọ̀rọ̀ yìí aláti wá bá ṣe máa yanjú ẹ̀ kí yóò bá má kú sínú oko ẹ̀rú tó rà àwọn ọmọ wa. Kò sí nǹkan tó máa yanjú kóòtù àkílẹ̀ ẹ̀yẹn máa wòrán sí. Ẹ má jẹ́ kí ọ̀rọ̀ ọ̀bọ yẹn wọ̀ yín láyà ẹ̀yẹn máa wòrán. Kò mọ̀ pé ó máa níyànjú tí ẹ bá ti ń jàjàǹgbara lọ. Àwọn tó ń ba ìlú jẹ́ wọ́n á rà kan ní àwọn oníjàǹgbara ṣáàdì kò sọ́gbọ́n tẹ fẹ́ ṣe ní ọ̀dì ó wọ̀. Wọ́n máa ra àwọn kan. Ìyá ò lè ṣe kó má ṣẹlẹ̀ ó máa ṣẹlẹ̀. Kò sí bẹ́ẹ̀ lè ṣe ó máa ṣẹlẹ̀ o. Àmàlẹ́ ètò máa tà wá nù wọn wá. Exactly. Nínú leading force mẹ́rin wọ́n wẹ́ nìkan tó wá pé wọ́n láìpẹ́ owó tó ń rà láti máa cause confusion. Ọ̀tẹ̀ ilé máa wọ́n máa handle ẹ̀ tẹ́ máa. Èwo náà lọ́lọ́rẹ̀ igbó ní tìrì wá tẹ́ fi da struggle. So kò sí wàhálà. Ok, ẹ ṣe gan ni. Màá tún pè yín o, máa pè yín. All right, ẹ ṣeun. No problem. Ṣé ẹ ti gbọ́ báyìí? Ẹ̀yin náà ẹ gbọ́ wótò wóró tí ààrẹ yín ààrẹ àwọn tápà. Ọ̀rọ̀ tó Gani Adams tó sọ. Ọ̀rọ̀ burúkú gbá. All these are defamation of character on the person of Asiwaju Bola Ahmed Tinubu, Tayo Ayinde, the Lagos State Chief of Staff, olóyè Sunday Igboho pẹ̀lú Frayo tó ló dárúkọ Frayo. Ó ní Frayo àtolóyè Sunday Igboho gẹ́gẹ́ bó ṣe ní rìpọ́ọ̀tì yẹn lọ pé lápá Bọ́lá Ìgè. Sáàrẹ nìyẹn. Sẹ́ni tí Yorùbá ó gbọ́kànlé ṣe ní Gani. Ẹ wá bá ń bi Gani léèrè. Kí ló fa ìjà láàrin òun àtàwọn OPC ìpínlẹ̀ Ọ̀yọ́ gẹ́gẹ́ bí mo ti bèrè síwájú. Torí lọ́wọ́ tí mo yẹn ń bá yín sọ̀rọ̀ yìí. OPC ìpínlẹ̀ Ọ̀yọ́ lábẹ́ comrade Olúrótìmí Olúmọ. Wọ́n ti di new era. Wọ́n kúrò ní OPC Gani Adams. Wọ́n di new era with more than 100,000 members. So tí Gani bá bọ́ ta tí ń fẹ́ tí ó gbò ń lọ́mọ ogun ẹ bá ní ọkọ́ ọmọ ogun rẹ̀ wà ńlẹ̀ Ìbàdàn ìpínlẹ̀ Ọ̀yọ́. Kí ló fa wàhálà? Àtijọ́ tó ti máa ń ní wọ́n dáwọ́ tó ló lè gbowó mì kankan. Gbogbo tó máa ń ní wọ́n dá ní gbogbo ìgbà tó bá ń ṣèpàdé Gani
níbo lowó ń lọ kì í sọ̀dọ̀ rẹ ni. kí ni entitlement tí ọmọ ẹgbẹ́ OPC tí wọ́n ní lábẹ́ rẹ bó ṣe lọ jẹ́ ààrẹ fẹ́gbẹ́ OPC tó. gbogbo eléyìí ló ṣẹlẹ̀ nípínlẹ̀ Ọ̀yọ́ kó tó wá di pé Ọlọ́run fẹ́ kẹ́ wá já ráǹkì jẹ́ látara tiẹ̀ gẹ́gẹ́ nígbà tó accuse Olúmọ wípé Olúmọ gbowó lọ́wọ́ Tinubu látàrí pé Olúmọ kọ̀ láti tẹ̀ síbi tó oníkan tẹ̀ sí. Oní kí gbogbo OPC kan lọ rèé ṣiṣẹ́ fún Peter Obi with evidence. mo lè gbé Olúmọ wá bàbá mi ni mo lè lọ interview wọn kí ni wọ́n sọ̀rọ̀. ẹni wá lóhun ò lè ṣe é. That was why you suspended him in OPC. Tonikan committee kan máa investigate Rotimi Olúmọ tó ti kúrò fún wa. Má gbàgbé ìwọ pẹ̀lú bàbá Ayọ̀ Adébánjọ. Ilé mọ̀jọ́ gbowó Peter Obi ìfẹ́jọ́ ń ṣiṣẹ́ Peter Obi lọ́tún lọ́sì. I know how much you collected. Ó dẹ̀ ṣiṣẹ́ Peter Obi Ọlọ́run ní ọgbà fún ọ. Nígbà tó bá wá bọ́ ta ní ìsìn tó ń criticize. Èyàn ó ṣe nírú olóyè Sunday Igboho lẹ̀ tí ó wà nírú ìwọ Gani lòun ọba ṣe ìwọ tí dáadáa rí ọ̀dájì bì kankan rí. Ìgbà tójú ń pẹ́ ìran Yorùbá olóyè Sunday Igboho bára èmi mo kéré tó yìí ìtàn mi ò ṣe é fọwọ́ rọ́ sẹ́yìn nínú agitation fún Yorùbá nation. Mo lọ detention l'Abuja tí gbogbo ayé mọ̀. Gani sọ tó fi contribute sí agitation. Calling for freedom. Kí ni tó contribute sí ju pé wàhálà lónìí wàhálà lọ́la lọ. Ìgbà tí àwọn ẹgbẹ́ kan tí ń ra ọ̀kadà mẹ́wàá fún ìwọ pẹ̀lú olóyè Sunday Igboho pé ká pín fún ọmọ ẹ̀yìn yín. A pín ti olóyè Sunday Igboho èmi mọ connect ẹ̀. A pín débi wípé a ṣe fídíò ẹ̀ gbogbo àwọn èèyàn rí wọ́n sì rí pé wọ́n lò dọ́là wọ́n sì ń lò láwọn ibi tí wọ́n ti ń lò. Afọ́ vigilante àfi gbogbo wọn. Gani Adams ta lọ há ọ̀kadà fún. Gani ó sun ẹrẹ́ ti kún. Bàbá mi Lájí Abbas òní tẹ́ ní tìkà. Máa bá ń fún jẹ back to back. Èyí ṣe ọmọ Ìbàdàn. Ọ̀dà kọ́ ọmọ Ìbàdàn ó kú lábẹ́ ju kó kú lẹ́nu lọ. Èyí ṣe Ìbàdàn o. Ọmọ Ìbàdàn tó bá rí tó kú lẹ́nu ọmọ àlè ní ẹ lọ rèé yẹ̀wò. A máa ń gbó lẹ́nu a máa ń gbó láhán. Gani Adams bẹ́ẹ̀ náà lọ́ọ́ máa pera rẹ ní ibà àbẹ́lẹ́rí ibà bò ó. Ibà Ṣọ̀run là ń pè ní ibà. Ìyàwó Ibà Ṣọ̀run là ń pè ní ayébá. Olórí ẹrú lásán Láàrẹ Ọ̀nà Kakanfò. Olórí ẹ̀ṣọ́ Aláàfin lásán Láàrẹ Ọ̀nà Kakanfò. Ibà Ṣọ̀run àtàláàfin Ọ̀yọ́ àwọn méjèèjì náà jọ lọ sójú ogun. Inú kí Aláàfin Ọ̀yọ́ ó ṣígun kí Ibà Ṣọ̀run ó tẹ̀lé tàbí kí Ibà Ṣọ̀run ó ṣígun k'Aláàfin lọ kọjọ lọ. Gani Adams ṣe olórí jagojago lẹ Yorùbá o. Ó ní àṣẹ láti pe ìpàdé jagojago lẹ Yorùbá tòró lórí ẹrú lásán ni ọ. Ibà Ṣọ̀run ìlò fi jẹ́ wípé nígbà tí Aláàfin Ọ̀yọ́ tí bàbá ò sí lórí àpèrè mọ́ tó ti lọ rèé darapọ̀ máwọn bàbá ńlá wọn Ibà Ṣọ̀run ní délé Ọ̀ṣọ̀run àwọn ló ń délé lọ́yọ̀ọ́. So Gani lọ rè jókòó jẹ́ kó má ba foríkomi Álímì náà jókòó jẹ́ gàràgàrà rẹ̀ ń pọ̀ jù. Bọ̀ èmi mọ̀ pé Ọlọ́run tí ó fi ìyà jẹ ọ́ ìlódìkí voice note yìí ọ̀ jáde. Sọ ma pàwọ́ àwọn ìgbà tó o ṣe but based on our own calculation ìgbà tó o ṣe tán nínú ọ̀rọ̀ tó o sọ pé plan ti wà lẹ̀ fọlọ́yè Sunday Igboho ẹ̀yìn tó o ṣe tán làwọn sójà àti DSS lọ kọlu ilé wọ́n káwa tá a ṣẹ̀ tó kó wa lọ. Wọ́n sọ olóyè Sunday Igboho di ẹni tí ń ṣèkì fún rẹfújì. Gani Adams àṣírí rẹ̀ tú. Táyọ̀ Àyìndé tó sì sọ ń pa ẹ̀.
a lọ darapọ̀. I never decamp to any party. We only supported Aṣíwájú gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. Èmi Alhaji Rotimi Kazeem Aṣekunlówó Comrade Sugar Boy Àkàndá Àrọ̀ Awíkóńkó bàbá wa Sokoti apọ̀ tá a lọ. Wọ́n kọ́ bàbá akẹ́ni Alhaji area. Wọ́n bàbá Fawaz. Gbogbo wa la jọ lọ bra Sunday Àrọ̀. Àbọ̀ ló mọ Sunday Àrọ̀. Gbogbo wa la jọ lọ́ngbà náà pé Tinubu a gbọ́dọ̀ lékún méjì ká pòfo pẹ̀lú ìwọ tá a wò ní Ààrẹ Ọ̀nà Kakanfò rán Yorùbá. Ìgbà tá a rí kó o ti sọ̀pọ́ọ̀sì Peter Obi àṣírí lẹ́ ń gbọ́ yìí ló mú àwa náà tá a fi wò ó pé kàkà tá a fi wá lékún méjì tá a pòfo tọmọ Ìgbò ọmọ Sàárẹ̀ táwọn sì wà lórí ipá ń ṣe wàhálà ńlá fi sọ wípé ẹjẹ́ bó aṣọ ọ̀já wa ká bọ́ kọ́ná ká fún bàbá wa Aṣíwájú Bọ́lá Ahmed ní àtìlẹ́yìn. Lóòótọ́ nǹkan ò tí ì bọ́ sójú ẹ̀. Ebi ní ìṣe láti ń gbọ́gbé restructuring bill. Wọ́n ti kà á lẹ́ẹ̀mejì. It has been read in second time at the House of Representatives at the National Assembly. Ó kò ká pass into law. Ó ti dìjọba ẹlẹ́kùnjẹkùn. Bàbá dìbò fúnra Yorùbá bó ló ṣe fẹ́ wáyé. Wọ́n lẹ́tí kẹ́. Gani Adams. Ó láwùjọ gangan. Yọkọlú àtọ́ bí ìyàwó gbọ́kàn sọ́lẹ̀ ọkọ̀ sùké. Ojú ẹ̀sìn rẹ ó ti sú. Ó kù dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ tó fẹ́ rọ̀. Yóò sì rọ̀. Gani ojú ẹ̀sìn rẹ ó rọ̀. Ó ti dẹ̀dẹ̀ kọ́ rọ̀. Aláàfin Ọ̀yọ́ tó gbé oyè Ààrẹ Ọ̀nà Kakanfò fún ọ wọn ò mọ̀ pé wọ́n máa fi dalẹ̀ Yorùbá láàmú ni wọn ò mọ̀ pé wọ́n máa fi ṣaburú fúnra Yorùbá ni. Kọjú síbi ìran Yorùbá bá kọjú sí rí Gani bí Yorùbá bá lọ right left ló máa ń lọ. Ọmọ ń ba nǹkan jẹ́ látẹ̀yìn ni ọ̀lànà gbàgà ó lẹ́ ní plan fún olóyè Sunday Igboho. And after that, DSS attack. Àjẹké lánàá, ọmọ kú lẹ́ni. Ta ni ọ̀sà ìmọ̀pájẹ́ àná lọ́pọ̀ ọmọ jẹ́? Àwọn ìyá rẹ̀, àwọn ìyá wèrè tẹ́ ní tí a máa ń láwọn ẹni ìyá ìṣòro gíní kan. A mọ àwọn abíamọ tòótọ́. Àwọn ìyá mi abọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀. Àwọn tí pọnmọtọmọ èyí yẹ ẹ lulẹ̀. Àdó mẹ́ta báyìí làdúrà àwọn ìyá mi ẹlẹ́yẹ. Ọ̀kan fọ́ ọ̀kan náà wọ́n ń fi kan ṣoore kiri. Ẹ̀yin lẹ ti ń ṣe wá lóore bọ̀ ẹ túbọ̀ máa ṣe wá lóore owó ẹ ṣe wá lóore ọlá ẹ ṣe wá lóore ọmọ ẹ ṣe wá lóore àìkú tí ṣe baálé ọ̀rọ̀. Wọ́n ṣe bẹ́yìn ìyá mi o. Arógbá aṣọ má balẹ̀. Aláràká láti ká. Aláràká ti kaka. Ìyá mi ọlọ́mọ tí ń mọrí ọlọ́jà 16. Olúyẹ̀rọ òkìkí gbó gìrìgìrì ń dá ò ìdá ń dágìrì ẹ̀yin ní dágìrì tí ń dámọ́lẹ́kùn àṣẹ kándúkándú ẹ̀yin lakọ ajá abojú mẹ́rin abo ajá abojú mẹ́rin ẹ̀yin lakọ ajá abojú mẹ́jọ abo ajá abojú mẹ́jọ ẹ̀yin lakọ ajá abojú 16 abo ajá abojú 16. Awẹyẹ ní ẹwẹ́ àwa òríjínà ọmọ Yorùbá awẹyẹ ní ẹwẹ́ wa ẹ padà lẹ́yìn Gani ẹ padà lẹ́yìn ẹ ẹni bí ni ọ̀já tẹ́ ní polóyè Sunday Igboho ẹ mọ̀jẹ̀ ọjà bọ́ àwọn ọ̀tá ilẹ̀ Yorùbá ti ń fojú hàn àsìkò ọ̀rọ̀ tó wà láti máa sọ àwọn ọ̀tá àrán Yorùbá ń Gani tápàdé kì í ṣe Yorùbá anyanga rẹ láì mo lè fọ́n fún ní ìmú mi kọ́ lọ́mọ perí mi ń di oṣù rẹ bó ṣe perí ẹ̀. Àwọn abiyamọ tòótọ́ ń perí ọmọ sí dáadáa ni àwọn abiyamọ tí wọ́n ní abiyagbá ni wọ́n.
wọ́n péré ọmọ ọlọ́mọ Sáìdá ẹ wá péré Lájí Abbas pé kó kú lórí ọ̀rọ̀ òótọ́ tó sọ. Gani ṣe ìsọmọ ẹrú ni tápà lásán. Ìlú tó kílèmù gan wọn mọ́ rí mbẹ́ ebi bàbá rẹ̀ kàn tẹ̀dó síbẹ̀ ní Àrígidì Àkókó. Gani kò nídìí ọ̀fọ̀ bẹ kó fi ṣu sínú kó máa wọ́ ọbẹ̀ kì ọ̀bẹ ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. Àwa Yorùbá wá fọmọ ẹyẹ sábẹ́ àgbẹ̀kà à ń ṣàṣírí wa fọ́tà wa tí ṣe Gani Adams ayanga rẹ̀ láì. Mo sọ yìí mo dúró ná torí àsọjù ọ̀rọ̀ ní díjà lẹ̀. Èyí tí mo sọ yìí mo mọ̀ pé ó yé Gani ó sì réyàn ó yé ẹ̀yàn ọmọ Yorùbá ọlọ́pọlọ. Táyọ̀ Àyìndé, Lagos State Chief of Staff, you must take step on this. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, you must take step on this. Olóyè Sunday Igboho, don't forget Gani Adams call you a murderer and assassin. You must take step. Ẹ má jẹ́ àfọwọ́ ra òṣìkà lórí pé bàbá wa ni bàbá òfò wo ń Gani, bàbá àdánù wo ń Gani, bàbá eléri ibú wo ń Gani. Ádámù Ádámù tí ń dààmú ìlú. Alẹ́ mi lọ́mọ Ìbàdàn lé Olúyọ̀lé ìlú Ògúnmọ́lá olódògbò kẹrin lójú ogun ọ̀bọ Sokoto kẹmbẹ̀rẹ̀ bíi ìjà. Èmi lọ máa gbọ́ kẹ́kẹ́ ogun mẹ́sàn-án máa gbọ́ yàyà mọ́yà. Mo kí gbogbo ọmọ Ìbàdàn ẹ kú ìrọ́jú tòlúbàdàn ọba Mahood Ìṣọ̀lá Ọlámilékan Balógun CFR tọ́wàjà. Mo dẹ̀ kí ọba tuntun ọba Owólabí Ọlákùlẹ́yìn the Olúbàdàn Designate kò sẹ́jà bá kàn ń bẹ̀ Olúbàdàn nù láìpẹ́ láì jìnnà àmọ́ kéde. Ọmọ Ìbàdàn oríkì wa lọ máa gbọ́ tí kú yọ ọba kan bá kú wọn máa sunkún nbìkan wọn máa dunnú nbìkan ni ebi a ti ń dunnú nbìkan náà ti ń sunkún nbìkan jẹta bọ́lọ̀ ń ṣe rí ilẹ̀ Ìbàdàn. Wọ́n ń banú jẹ́ nílé Balógun wọ́n ń dunnú nílé Ọlákùlẹ́yìn. Ọba sípò lálẹ́ ìwò ọkọ̀rí sí ìta baálẹ̀ bó ṣe rí nu ìta baálẹ̀ lọ́rọ̀ ẹ̀yẹ̀ ń Ìbàdàn. Ọ̀rọ̀ ọ̀lẹ̀ Ìbàdàn ṣe rí nìyẹn o kò sí ní tá a lè fi change ẹ̀ bí ó ṣe máa lọ gbére nu àtàyà mọ̀lẹ́kìyẹ́ ọ̀mà. Ẹni tí ó jẹ Olúbàdàn in the next 500 years ń bẹ ńlẹ̀ kò sí àǹjà sí Ifá alẹ̀ Ìbàdàn òré wúrẹ́ gbà bèlètà sí pé yọ́ gbàgùtàn bèlètà sí pé wàá fún pàjẹ́rù. Ṣé o mo dúpẹ́ ẹ kú jòkó etí tẹ́ ẹ fi gbọ́ mi ò ní di ṣé ń fomi tẹ ojú tẹ́ ẹ sì fi wò mí ò ní fọ́ àlùbáríkà àwọn tó lódùmarè kólé ayé lọ́wọ́ àdìsá máa dé ẹ mọ́ ọmọ lọ́tà sí ni. Má fọ ọ̀rẹ́ ṣọ̀tá wọ́n fọ̀tá ṣọ̀rẹ́ Ọlọ́run máa bọ́ ṣẹ́ gbogbo ẹ̀. Àwọn alákàrà tí ọ̀fẹ́ kára yòókù ó dé pọ̀ Ọlọ́run ní bá ní ṣẹ́gun wọn irú ẹ̀ ní Gani Adams. Omiyale mo gbà fún ẹ. Ẹ ṣé o. Mo ṣe kí ni mo pè mo gbà fún ẹ orí ẹ wà bẹ́ẹ̀. Àsọdúnmọ́dún ní sáwọ́ àsọdúnmọ́dún. Ọmọ kan yàtọ̀ sọ́mọ àlè. Àṣòròmọ́rò ní sáwọ́ àṣòròmọ́rò. Èmi ní màá wá o. Ọmọ kan yàtọ̀ sọ́mọ àlè. Ẹ̀yin náà ní sì máa bá. Kò sí nǹkan tá lè fọmọ kọ̀wé. Ẹja mú tọ̀tẹ̀ kúrò ẹja gbàgbé ohun tó ti lọ ẹja bára wa sòótọ́ ọ̀rọ̀. Aláyé gbé wa tàbáyé o. Démọ́lá gbé wa débẹ̀ débẹ̀. Ẹ sọ tòótọ́ ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi ṣé prógrámù yẹn ó mú yes àbí kò mú yes ó mú yes mọ́nà ká ẹ̀. Mo sọ fún àwọn ajá tó wà lẹ́yìn ìbá mo ní o tẹ ráwọ́lẹ̀ yìí Ìgbòho onídàá ti sọ fẹ́ anybody pé bọ́ta lọ speak tí àwọn ọmọ kan bá ya bò yín ẹ̀mí yín á gbọ̀n àyà yín á já wọ́n á tú àṣírí ayé yín wọ́n á tú àṣírí ìkòkò ilé ibà Gani Ádámù ọmọ tápà èmi ò sọ̀rọ̀ mọ́ látijọ́ ìsìn yóò torí ó ṣàtìlẹ́ àgbọ̀dọ̀ sọ̀rọ̀ ṣùgbọ́n tá a bá ti rẹ tó sọ̀rọ̀ àgbè wa àwa jáná sí àwa fi kún ká má parọ́ prógrámù yẹn tá tó ìyọ́dún
Magí ibẹ̀ ṣe rẹ́gí. Epo gan ṣe rẹ́súrẹ́sú lójú ẹ̀. Ṣé wá rí ata tí Omiyale fi sè é? Ata yẹn pọ́n ó wọjú. Ata yẹn mú yes. Ojú ata ló lò kó lú ẹ̀ṣà. Ojú ata tó gbáski tó mú yes. Òun ló lò kó lú ẹ̀ṣà. Tí tó bá jẹ́ bẹ́ẹ̀ bá kọ sí comment section ẹ fún wa super sticker. Ẹ bá wa tẹ top up, ẹ bá wa share. Àwọn ò ní sọ̀rọ̀. Àwọn olọ́rọ̀ sọmọ àjàsà ló kù táwa máa bá yín fi sí àjàsà. A kọ́ máa bá yín já sí. Ẹni tó bá ti ń gbé wá jáde, àwa èmi, I'm talking about myself. Èmi á máa bá wọn promote ẹ̀ kó lè rìn dáadáa. Èmi á máa promote ẹ̀. Iye àwọn tó bá túwò lọ́dọ̀ tèmi yẹn náà ààrẹ náà ni. Ṣẹlẹ̀ gan ni ẹ kẹ́kọ̀ọ́. Ẹ jọ̀ọ́ mo fẹ́ béèrè lọ́wọ́ ọba ìbéèrè kan ṣoṣo tí ò fàjà. Ẹ̀yin ajá OPC ẹ má wá o. Ìgbòho ló ká mi lápá pé pàtijọ́ ìsinmi ìṣe ṣó lórí ọ̀rọ̀ ibà. Òṣà ló ká mi lápá kó o. Mi ì dẹ̀ ṣe ṣó fẹ̀yìn ajá náà. Especially Mr. Bògògó, Abúrajẹ̀bí, Ẹlẹ́pọ̀n Búlù, Dáúdà tó kú má kó amọ̀nà òun má lọ. Ẹ pé mi ì ṣe ṣó. So èmi kàn fẹ́ béèrè lọ́wọ́ ọba. Ẹ jọ̀ọ́ ọ̀pá tó wà lọ́wọ́ yín ṣé ti kápẹ́ntà ni tòótọ́ àbí correct one àbí tàlí express? Èyí tó bá jẹ́ ẹ bá wa kọ sí comment section. Ààrẹ Gani Adams, Ààrẹ Ọ̀nà Kakanfò. Ẹ pé mo pè yín dáadáa. Ẹ máa sọ pé mi ìbá já wa nìyẹn. Fàájì mo wá ṣe. Mo kàn wá promote ni. Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá. Ọ̀pá owó yín ọlọ́gbàálẹ̀ ń airport. Ìyẹn lásán gan gbà mo gbọ́ báyìí orí mi tèlè ni mo ní yéè ọ̀pá. Ọ̀pá mọ̀lú Fúlàní, ọ̀pá tápà. Ọgbàálẹ̀ ń airport. Àwọn OPC ò sì rí bẹ́ẹ̀ jà lọ. Kọ́ lọ gbó kọ́ lọ tútùkùtù. Àti tó pe rẹ̀ ń barrister, àti tó pe rẹ̀ ń coordinator, àti tó pe rẹ̀ ń counselor nu wọn. Lọ airport kẹ́ lọ bá gba ọ̀pá àwọn tó bá jẹ́ tòótọ́ ibẹ̀ ló wà. Èmi gbọ́ ni o, ẹ̀kú gbẹ́lẹ́nu sweetheart mi Omiyale. Pàdí mi tó ṣúọ́. Ọmọ ọkọ tí ìṣe ọmọ àlè. Ó lọ́pàá ń bẹ ní airport. It is well bó bá jẹ́ bẹ́ẹ̀. Ẹ jọ̀ọ́ ẹ̀yin bàbá tẹ́ ń wò mí. Ẹ subscribe sí YouTube mi, ẹ tan notification bell yín. Wọ́n ti ní káwa máa sọ̀rọ̀. Tá bá dẹ̀ ráwọn tó sọ̀rọ̀ tó bá mú yes tátà tó tí ọdún máa gbé wá. Ẹni tó bá ti sọ̀rọ̀ tátà bá ti tó tí ọdún máa gbé wá fún yín. Tèmi nìyẹn promise ni. Ẹ̀jẹ̀ ni. Màá dẹ̀ mú ṣẹ fún yín. So ẹ bá wa subscribe. Ẹ tan notification bell yín so that tá bá ti ń gbé wá. Tá bá ti ń nájà káàkiri orí íńtánẹ́ẹ̀tì, tá bá ti rí mi ò fi bẹ́ẹ̀ nájà náà àwọn èèyàn máa ń jù sí mi ni. Ọlọ́run ń gbọ́ mi ráyè. Bọ́ tá bá ti jù sí mi bẹ́ẹ̀ máa pẹ́ ẹni tó lè ju kíní ìsinmi ó fẹ́ kí n gbọ́ ni. Báyà jókòó tì, báyà yọ síbí, máa bomi tútù sẹ́gbẹ̀ẹ́, báyà máa fi síbí kó jẹ, máa sàn di indomie. Mi ò ní iṣẹ́ ìlábọ̀. Ọlọ́run ò tí yàn dá iṣẹ́ fún mi. Ẹ jọ̀ọ́. So tá bá ti rí a lè máa mú wá fún yín, ẹ̀yin náà lè máa bá wa gbádùn ẹ̀. Bí bá ṣe mú wá fún yín lọ́lọ́kan òjọ̀kan. Ojú òní tí yín o, àní ṣàṣe tí o. Àṣeyẹlá lákọ̀ọ́ṣepọ̀ àṣeyẹlá wa máa ṣe o. Àní múlé tìka o. Ogun alẹ́ ni má padà. Ọlọ́run á bá wa ṣe o. Gani lé Ìgbòho títí kò padà. Ogun alẹ́ ni má padà. Ọlọ́run á bá wa ṣe. Ẹ bá ń ṣàmì kẹgbẹ́ tó àdúrà mi. Ẹ má gbàgbé gbogbo àwọn product tàǹtà. Gbogbo ẹ̀yin tẹ́ bá ní diabetes. Àìsàn diabetes yẹn pọ̀ gan ta o. Kò dẹ̀ ṣe nǹkan gidi. Ó máa ń fọyàn lójú. Gbogbo ẹ̀yin tẹ́ bá láìsàn diabetes. Ẹ̀yin tẹ́ bá ní ti jẹ̀díjẹ̀dí. Ẹ wò mí látẹ̀gbà tí mo ti jókòó more than 1 hour. Ẹ̀yin ò ro mí, ìdí ò ta mí. Kí láṣìírí ẹ̀? Àgbo iléeṣẹ́ tí natural herbal ni àgbo jẹ̀dí. Ọ̀pá ẹ̀yìn. Àgbo alẹ́ gidigba. Wọ́n ní tó máa le dáadáa tẹ́ máa tẹ́ kanlẹ̀. Kódà á fẹ́ lè dá lu sọ́nà òdì kejì tẹ́ bá take time. Iléeṣẹ́ tí natural herbal wọ́n ní. Gbogbo ẹ̀yin tẹ́ bá ní diabetes, ẹ̀yin tí kò yín bá tóbi.
body pain ní títí yín ẹ pè mí kí n fún yín phone number iléeṣẹ́ T-Health Natural Herbal. Ẹ̀yin tẹ́ bá fẹ́ lo cream tó dáa ẹ pè mí kí n fún yín phone number Danari Skin Care. Ọdún kẹrin rí ta ti polówó ọjà wọn kò ń ṣe ẹ̀ṣà dànù lẹ́yìn ọmọ tún ni Danari Skin Care ọ̀gá ni wọ́n. Ẹ má kọ́ lọ ra àwọn chemical cream tó máa bà yín láwọ̀ jẹ́ tó máa jẹ́ skin yín táwọn yín máa wá fẹ́lẹ́ kẹ má lè fẹsẹ̀ kọ káwọ́ ti fàya Jésù. Ẹ má lọ ra àwọn cream bẹ́ẹ̀ ẹ mọ̀ bọ̀ wá sí Danari Skin Care iléeṣẹ́ Oyindamola Pokno ni ẹ mọ̀ lọ ẹ pè mí kí n fún yín phone number wọn. Bákan náà yìí tẹ́ bá fẹ́ ṣẹ́wọ́ ọ̀rọ̀ dọ́là ń sí ẹ̀rí tàti ẹ̀ lè polówó mọ́ because ó yọ ọlọ́run bọ́rọ̀ dọ́là ṣe ń lọ ṣùgbọ́n yìí tẹ́ bá fẹ́ ṣẹ́wọ́ tẹ́ bá lè fẹ́ lè dìkẹ́ ẹ download Lemfi app kẹ wá lo referral code mi tẹ́ ń wọlé ju program yìí kẹ fi ṣẹ́ owó sí ìlú Nàìjíríà. Any country tẹ́ bá ti wá America, Canada, UK ó dẹ̀ máa fún yín ní bonus. Ẹ̀yin tẹ́ bá wà ní America ẹ máa gba bonus $20. Ẹ̀yin tẹ́ wà ní Canada ẹ máa gba bonus $30. Ẹ̀yin tẹ́ wà ní UK ẹ máa gba bonus £10. So ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi o. Ẹ wo ti Jésù mọ́ mi lára o. Ẹ ṣàánú ọmọ tí ò ní ìyá ní Canada o. Ẹ ṣàánú àwọn ọmọ donut tí mo kó wá o. Àwọn ọmọ dọ́sìndì ẹ ṣàánú mi o. Ẹ bá mi ṣẹ́ owó mò ń ṣẹ́ mi ò ṣẹ́ dí o. Owó lẹ́yìn owó tún ni ẹ ṣàánú mi. Títí tí Ọlọ́run ó fi jẹ́ kí ìjọba fún wa ṣẹ́ tá fi rí ṣẹ́. Ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi patronize baby yín o. Baby of Yorùbá nation. The one and only Lady K, baby of Yorùbá nation. Ẹ bá wa subscribe sí YouTube channel wa Ojú Òní Tì yín o. Ẹ ṣé o. Ó dàbọ̀.